ọpẹ́ o oṣù mẹ́fà lobìnrin tó bá bímọ nípìnlẹ̀ Ọ̀ṣun yóò fi máa sinmi nílé. Ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè Títílọlá Adélékè ti fi dá àwọn obìnrin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba lójú pé láìpẹ́ yìí ni àǹfààní yóò wà fún wọn láti máa fi odidi oṣù mẹ́fà sinmi nílé lẹ́yìn tí wọ́n bá ti bímọ tán. Níbi ètò kan tí àjọ tó ń rí sí ètò ìlera alábọ́dé nípìnlẹ̀ Ọ̀ṣun ṣàgbékalẹ̀ rẹ̀ láìpẹ́ yìí lórí ìpèsè agbègbè tó rọrùn fún àwọn obìnrin láti máa fún àwọn ọmọ wọn lọ́yàn ní Adélékè ti sọ̀rọ̀ ìdánilójú yìí. Ó ní ìgbésẹ̀ náà jẹ́ èyí tí àwọn ìyàwó gómìnà káàkiri ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí gbèrò rẹ̀ láti lè jẹ́ kí àwọn ìyálọ́mọ ní àsìkò tó tó láti fi lè fún àwọn ọmọ wọn lọ́yàn nítorí àǹfààní púpọ̀ ni ọyàn ń ṣe nínú ìdàgbàsókè àwọn ọmọdé. Títílayọ̀ Adélékè gbóríyìn fún ọkọ rẹ̀ lórí ètò ìrọ̀rùn oríṣiríṣi tó ní fún àwọn ìyálọ́mọ àtàwọn ọmọ wọn nípìnlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn ètò ìrọ̀rùn mìíràn. Ó fi dá àwọn aráàlú lójú pé pẹ̀lú ìrànlọ́wọ́ gómìnà Adélékè àbá fún ìsinmi olóṣù mẹ́fà náà yóò dé ilé ìgbìmọ̀ aṣòfin fún ìbọwọ́lù láìpẹ́ yìí. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.